Ní mo bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ẹni sùúrù ara Akínyẹmí à sẹ́yìn ẹ bèrè question nísìnyí. Number 1 ni pé ní mọ ìbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ wọnú ọ̀rọ̀ ní mọ bí tá a ti ń bọ̀ intention yìí ní sóhun la fi bẹ̀rẹ̀ ni a ti ń sọ̀rọ̀ bọ̀ Yorùbá ní ẹni tó bá bèrè ọ̀rọ̀ bèrè náà ibi bó la ti ń bọ̀ ẹ̀kọ́ wọnú ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ̀ díẹ̀. Number 1 àwọn èèyàn ti wá bí tá a ti sọ̀rọ̀ a ní miracle tó ń da orí ẹ̀yin Christian pé Jésù ṣe miracle àwa ní ẹja ka Bible àwọn miracle kan táwọn kan ṣe tí Jésù tó bá ké miracle ni Jésù fi jẹ́ Ọlọ́run ẹja ka àwọn miracle táwọn eléyìí náà ṣe ká pé wọn lọ́lọ́run simple as ABC ṣá ní Jésù bá ń ṣe miracle ni gbogbo miracle tí Jésù ṣe ó ní Ọlọ́run ló jẹ́ kóun ṣe kò sọ pé òun lòun dáa ṣe àwa challenge àwọn Christian pé tó bá ké miracle tó sọ Jésù di Ọlọ́run ẹ jẹ́ ká wo àwọn miracle kan èmi tẹ̀ pé tẹ́fẹ́ sọ ni pé miracle tá à ń sọ yẹn sínú Bible ẹ já wo àwọn miracle kan ṣé àwọn kan náà ṣe miracle ṣé ká sọ àwọn náà dọ̀lọ́ ní tá a sọ nìyẹn ṣá ní Jésù ṣe miracle ni ẹ mọ bí tá a ti ń bọ̀ tẹ́lẹ̀. bọ̀ ṣé Ànábì ṣe miracle àbí kò ṣe miracle. ó ṣe miracle tó ju gbogbo wọn lọ pátápátá. ṣe lè fún alẹ́ ìrìn lè sọ àwọn ibi tó ti ṣe miracle tó ní jókòó dìde. nídìí àwa igbọ́n lẹ̀ rí àwọn àtẹ̀wọ̀ rí tó pọ̀ gan. Number 1 miracle tí Ànábì ṣe òun ni Kùránì tí ó fún wa yẹn. ṣé Jésù bíbélì wà ìyẹn ò sínú miracle. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ tí n bá sọ tèmi ẹ sọ tí ń jàre bíbélì tí Jésù fún yín ẹ dẹ́ sọ fèmí kò ní wàhálà ìṣẹ́bẹ́lẹ̀ ọmọ Bible ẹ sọ bíbélì tí Jésù fún yín kò sí wàhálà ẹ já máa sọ kankan. Number 1 ni pé Ànábì mú Kùránì wá láti 1000 almost 500 years tó ti fún wa yẹn bó ṣe wà ló ṣe wà wọn fi kún wọn yọ kúrò èdè tó fi fún wa ló fi fún wa yẹn náà ẹ̀yin náà wá sọ pé èèyàn ń ṣe miracle káyé kẹ́nìkan kọ ìwé kan kíwé yẹn dẹ̀ sì wà bó ṣe gbé kalẹ̀ 1400 years kò ṣẹlẹ̀ rí nínú ayé tẹ́yìn bá wá níwẹ̀ ẹ̀ fún mi simple as ABC ó yá à ń gbọ́ yín Potter. tí Kùránì yẹn ṣe pẹ́ tó fi pẹ́ tó bá yẹn ni pé. ẹ fìyẹn lẹ̀ ẹ mú ìtẹ́fẹ́ sọ ni pé irú ẹ̀ náà wà ẹ má sọ di tó fi pẹ́ yẹn ò kẹ́yìn ó ṣàtẹ̀tẹ̀ pẹ́. ok Bible ti dáyé kí Kùránì tó wáyé náà. ẹ gbọ́ mi náà ẹgbọ́n ta fẹ́ sọ Ànábì Muhammad ló mú Kùránì wá ta ló mú Bible wá simple. Ànábì sani Jesus Christ. Jésù ló mú Bible wá Jésù ló mú Bible wá. ẹ já máa yí bọ́ọ̀lù kọ́ máa lọ ẹ dákẹ́ já wọlé. wọ́n sọ̀rọ̀ yìí wọ́n ní ẹ̀rọ mi tẹ̀ ṣe ṣàrí ó dàbí wọ́n sọ yìí pé ìgbà tẹ́mi sọ fẹ́yìn pé ẹni tí nǹkan kan yẹ tún ní lọ ẹ sọ̀rọ̀ Ismail yẹ sọ̀rọ̀. wọ́n ní kẹ́ ẹ má sọ tí ò yé yín ìgbà tẹ́ gbọ́rọ̀ Fadé bíbà yìí kò yé yín wọ́n ń kọ́ yín lẹ́kọ̀ọ́ ẹ tún wá lọ sínú Bíbélì ẹ mọ nǹkan kan pa rẹ̀ so ẹ má sọ tí ò yé yín tẹ́ ẹ bá ti mọ tẹ́ ẹ sọ mọ́ tẹ́ ẹ ní béèrè tẹ́ béèrè ẹ sì bọ́lẹ̀ ẹ mọ lọ bẹ́ẹ̀ sì lọ ẹni Jésù ló mú Bíbélì wá àbí Ànábì Ìsá ló mú Báíbù wá àbí kílẹ̀ jẹ́ ìbéèrè wo náà béèrè tí mo dáhùn tẹ́ ìjà gbádùn tẹ́ ń tẹ́ ṣé wọ́n mà tó jẹ́ ìwà gidi téèyàn lè tẹ̀lé. ok ṣé bí ìwà lẹ́fẹ́ wù ẹ má wọ̀ mí. ṣé ẹ béèrè question yín dáadáa kí wọ́n dá yín lóhùn ẹ tún béèrè dáadáa kan dá yín lóhùn. ṣé ìwà lẹ́fẹ́ sọ tó bá pé ìwà lẹ́fẹ́ sọ miracle tẹ́ ń sọ yẹn ṣé ìwà lẹ́fẹ́ sọ ká bọ́ síbi ìwà mò ń gbọ́ yín ó yá mò ń gbọ́ yín mò ń gbọ́ yín mi ò gbọ́ yín mọ́ òun. Potter. tó yẹ pé wà lẹ́fẹ̀ẹ́ sọ ẹ jẹ́ ká bọ́ síbi ìwà t'Ànábì kọ́ wa èmi tí mo sọ fún yín pé ìwọ tí Ifá tó lóun tẹ̀lé tó dà ọmọ lójú o tún bọ́ sí Christianity ẹbọ Christian ló ń ṣe èmi tó bẹ̀rẹ̀ question èmi máa ń kọ́ fẹ́ wò lákàyè wọn náà because ẹ̀kọ́ máa waste time wa ni ẹ máa waste time question kan ló máa tà ẹni tí mo fẹ́ bá sọ̀rọ̀ gangan ṣé ó ní nǹkan kan tó fẹ́ ṣọ́kọlù ẹ̀ wà okay ẹ wà àwọn méjì tó wà ní ìsìn wọn lẹ́lẹ́gbọ̀n làwọn ọmọ anything báyìí àwọn ọ̀gá yín gan wọn bí wọ́n dá kọ́ débí kí n bèèrè question ọ̀n nílé dáhùn ẹ̀yin tẹ́ ẹ̀ mọ Ifá ẹ̀ mọ Dúfá ẹ̀ mọ Ọ̀rúnmìlà ẹ̀ mọ Irúnmọlẹ̀ ẹ̀ wá dára dálẹ́ kan ṣé kí ẹ padà wálé o ẹ̀yin tẹ́ ti wà nílé ẹ̀ ṣe dá wa lóhùn èmi ò rí nǹkan kan tẹ́yìn pípọ̀ yìí mọ ẹ̀ mọ anything nù ayé number 1 nítorí àwọn èèyàn wa tí wọ́n wà nísàlẹ̀ now Potter béèrè lọ́wọ́ wa pé ok òun kò ń bí miracle ìwà lòun ń sọ ok ó ti lánàá àwa lọ síbi ìwà yẹn gangan àwa sọ nípa ìwà yẹn o now why tí mo fi sọ pé tẹ́ márùn-ún ní ọ̀fẹ́ ká sọ ní àbí 10 àbí 15 àbí 20 àbí 100 ó pọ̀ ìwà yẹn tiẹ̀ pọ̀ gan ó pọ̀ tó dáa tó bá yẹ pé là ń lò nílẹ̀ Yorùbá ni ilẹ̀ Yorùbá ti lọ síwájú jù báyìí lọ
ni wọ́n ń lò láwọn ilẹ̀ islamic tó fi jẹ́ pé nàìjíríà ò lè bá àwọn islamic countries yẹn ẹ kàn sọ pé àwọn ìlú kan ìyẹn máa ìkànnì sọ ọmọ bá yín fà o ẹ kàn sọ pé àwọn ìlú kan. àwọn ìlú kan so àwọn wa pọ̀ tá a lè gbé kalẹ̀ so mélòó wọn fẹ́ ká sọ iye tá a bá fẹ́ ká sọ á sọ fún wọn. nǹkan tí mo yẹ sọ pé miracle kan tá nàbí mu wa tó ju gbogbo miracle lọ òun ni Quran kí ni dì nínú Quran yẹn Ànábì kọ́ wa ní odidi ìgbésí ayé nínú Quran odidi ìgbésí ayé àkọ́kọ́ èyí tá Ànábì kọ́ wa nínú tó wà nínú Quran tá Ànábì kọ́ wa òun ní bíyàn ṣe bí Ọlọ́run mo dúpẹ́ pé mo tẹ̀lé mọ́ ọmọ o alhamdulillah alani èmi náà bá yà wèrè nínú ayé màá máa lọ kó orin jọ irin bólà màá máa lọ kó pangolo jọ Ànábì ló jẹ́ kí n má sìn nínú ayé Ànábì ló jẹ́ kí n má tẹ̀lé oògùn tó màrìwò orí aṣọ láì ya wèrè màrìwò ló ń wọ̀ káàkiri ayé Ànábì ló yẹ kí n mọ̀ pé ẹni bá tẹ̀lé oògùn wèrè ni ẹni tó ń tẹ̀lé ẹni tó ń wọ màrìwò tí ẹni tó fẹ́ ẹni tó wọ aṣọ́lẹ̀ tí wọ́n wá lọ́nà tẹ̀lé ẹni tó wọ màrìwò wèrè ló ń jẹ́ bẹ́ẹ̀ mo dúpẹ́ sallallahu alaihi wasallam ó jẹ́ kí n tẹ̀lé wèrè nú èèyàn ṣé ògùn ọ̀ya wèrè ló ń wọ màrìwò tí wọ́n bá bí yín dà yẹn lẹ́bọ ẹ wọ màrìwò lọ́lé àná àbí ẹ wọ wọnú plane àbí ẹ wọ láàrin ọjà ń pé ẹ wọ láàrin àdúgbò yín pé ẹ fẹ́ lọ landlord meeting wọn á wò pé ti sinwin ni Ànábì ní jẹ́ ń tẹ̀lé Ṣàngó tẹ́ bá rí àwọn tó máa ń wọ Ṣàngó wọn á wọ pupa wọn á wọ fún wọn á wọ dáadáa bẹ́ẹ̀ rí wọn ní ọ̀sán ẹ̀ẹ́dúká tó wá ní òru Ànábì ní jẹ́ kí n tẹ̀lé àwọn tí ò make sense nínú ayé àkọ́kọ́ tó kọ́ wa nìyẹn ó kọ́ wa ní ọ̀nà tá a fi ń gbà ní ìbáṣepọ̀ tó dáa pẹ̀lú ẹlẹ́dàá wa kò sí ẹni tó kọ́ wa nínú gbogbo àwọn ìmọ̀lẹ́yìn ọ̀nà tá a máa fi ní good connection pẹ̀lú ẹlẹ́dàá wa tí wọ́n ń pè ní worship ìbádíyà nínú ìbádà yìí ritual àdúà ìjọsìn gbogbo àwọn ìlànà àwọn àdúrà táwọn máa ṣe láwọn àsìkò kankan à ń gbààwẹ̀ à ń yan zakat à ń lọ sí hajj ìbádà ní gbogbo ẹ̀ Ànábì ló kọ́ wa ní àwọn ìlànà téèyàn fi ń súnmọ́ Ọlọ́hun ìwọn kíkí ìsúnmọ́ Ọlọ́hun ni ààwẹ̀ Ramadan àtàwọn àwẹ̀ ìsúnmọ́ Ọlọ́hun ni èèyàn yan zakat ìsúnmọ́ Ọlọ́hun ni èèyàn lọ sí hajj ìsúnmọ́ Ọlọ́hun ni èèyàn ka Quran ìsúnmọ́ Ọlọ́hun ni èèyàn ṣe náfìlà gbogbo ọ̀nà tá à ń gbà súnmọ́ Ọlọ́hun láyé inú Quran ló wà Ànábì ló kọ́ wa ẹ fún wa ní bí Olódùmarè ṣe ní kẹ́ bọ òun bẹ́ẹ̀ ṣe ń sin Olódùmarè níná àyìn ò ní nǹkan kan lọ́pọlọ ìkejì nínú tí Quran fi jẹ́ miracle láti ọ̀tá Ànábì tí wàá kọ́ wa ní nǹkan yẹn 1400 years ago they need kò change ìlànà tánàbì kọ́ wa yẹn bó ṣe wà nù Quran yẹn tánàbì kọ́ wa yẹn wallahi kò change bá a ṣe ṣe ń lò nìyẹn influence yẹn ga kò sẹ́ni tó ní influence tánàbì sallallahu alaihi wasallam ní gbogbo ayé ó fún wa ní influence of pọ́tà mi ò lè gbé wá sókè mọ́jà rẹ̀ onímọ̀ kankan ọ̀tọ̀ ni pé kíyàn farabalẹ̀ tẹ́ bá déwájú ẹni tó lẹ́kọ̀ọ́ ẹ farabalẹ̀ ọmọ ọ̀gá yín tẹ́ bá dọ́dọ̀ àwọn ss bàbá yín ẹ máa ń pọ́n wọn lé náà àwọn tí ò nímọ̀ táwa gan ẹ̀yin tẹ́ ẹ̀ nímọ̀ ọ̀hún ṣe kọ́ yín gbogbo nǹkan táwa ń béèrè lọ́wọ́ yín ṣe bẹ́ẹ̀ ń jókòó síbẹ̀ rádaràda ni waste of time yín wọ́n kàn bá yín jẹ́ ni lájọ́ tẹ́ ti ń tẹ̀lé wọn ẹ̀ ṣe lẹ́kọ̀ọ́ kábèrè ọ̀ lọ́wọ́ yín yín tẹ́ ẹ̀ ṣe tí ò yé yín ẹ̀yin ò ṣe káwọn ọ̀gá yín kí wọ́n kọ́ yín ní èyí tẹ́ máa lè fi ṣàlàyé tẹ́ ẹ̀ ń ṣe nu ayé táwọn ọ̀gá yín bá ní làákàyè ẹ̀kọ́ lọ́ ń jókòó sí wọn wọ́n gbèsè ayé yín dànù nǹkan kejì tí Ànábì kọ́ wa òun ni personal relationship ẹbí family personal ọ̀nà tí wọ́n ń pè ní muasharot ìbára ẹni ṣe ìbára wa ṣe bí ọmọ ṣe gbọ́dọ̀ ṣe sóbì Ọlọ́run ní wa qada rabbuka alla ta'budu illa iyyahu wa bil walidayni ihsana wa qada àṣẹ Ọlọ́run ni wàkọ̀dọ̀ rabbuka alla ta'budu illa iyyahu òun nìkan ní kẹ́ máa fún ìkàlẹ̀ fún òun nìkan ní kẹ́ máa sìn àkọ́kọ́ ni lẹ́yìn yẹn o ẹ ṣe dáadáa tó ga sóbì yín nínú kọ́ àlọ́ ẹ fún alódùfà kan tó ní ẹ ṣe dáadáa sí àwọn tó bí yín ó wá ní ẹ má ṣe ṣú àwọn òbí yín o ẹ má ṣe ṣú àwọn ẹ má ṣe áyàn gbogbo ẹ má ṣe bí ọmọ ṣe máa ṣe sí òbí ẹnìkan lọ bá Ànábì sàṣà pé tí n bá ní dáadáa tí mo fẹ́ ṣe ta ni kí n ṣe fún Ànábì ní ṣe fún ìyá ẹ ó ní tí n bá ní mi ṣe fún ìyá ẹ ìmí mẹ́ta ó wá kan bàbá lẹ́ẹ̀kẹrin kọ́ wa tó kan àwọn ayé tó kù dáadáa tó ga ìyá tó tọ́ wa ìyá tó bí wa báyìí ní ká ṣe fún ẹ fún wa níbi kan tẹ́tí lè rí inú odò fá pé dáadáa tó pọ̀ ju ìyá yín ní ká ṣe fún mẹ́ta ló wá tó kan bàbá àmọ́ ni o tẹ́ ẹ bá mọ̀ ẹ̀kọ́ wa fún wa ní àwọn ánsà sí nǹkan tá à ń sọ yẹn marriage Ànábì kọ́ wa ní ìlànà
téèyàn fi ń fẹ́ èèyàn táàrí lọ́dọ̀ odù ifá táàrí níbi kankan nínú ayé ó ní tẹ́ bá fẹ́ fẹ́yàwó wà nù Quran Suratul Nisa'i ẹ lọ gba yọ̀ǹda Quran 4 ẹ̀ka verse 3-4 verse 4 ẹ fẹ́ wọn pẹ̀lú ìyọ̀ǹda àwọn ẹbí wọn a kì í fẹ́ ọmọ láì gba yọ̀ǹda lọ́dọ̀ àwọn tó ní àwọn tí wọ́n jẹ́ bóyá bàbá bá ti kú àwọn ẹbí àwọn tó ní ẹ fẹ́ wọn Yorùbá ẹ lè báyàn sùn tó bá lóyún kẹlẹ́ ti fẹ́ ẹ̀yin ṣe yẹn tó bá yẹ pé Ifá kọ́ yín lẹ́kọ̀ọ́ ẹ fún wa lẹ́kọ̀ọ́ tó kọ́ yín Mùsùlùmí náà lè dà àwọn ọ̀daràn lẹ́nu tó bá ṣe lọ́dọ̀ àwa náà o but Ànábì kọ́ àwa lẹ́kọ̀ọ́ tá a fi ń fẹ́yàwó ẹ wá fún wa lẹ́kọ̀ọ́ ti Ifá ó ní tẹ́ bá fẹ́ fẹ́ wọn ẹ lọ ilé wọn ẹ fẹ́ wọn wọnú ilé wọn gangan ẹ jẹ́ kó ìyọ̀ǹda láàánú káyílá bíi sọdáàkì nínú Quran wọ́n ní ẹ fún wọn ní sọdáàkì ẹ̀bùn ẹ gbọ́dọ̀ fẹ́yàwó kẹ́ máa fún lẹ́bùn Mùsùlùmí tó bá ṣe ọ̀daràn ni ẹ ò tẹ̀lé Ànábì ń bẹ̀ yẹn o ìfẹ́ nù titi ẹ àti ti Yorùbá ló tẹ̀lé ń bẹ̀ yẹn o tí Yorùbá bá ní ìlànà kan tó da ẹ fún wa ní ìlànà tí Odùduwà fún yín àbí Ọ̀rúnmìlà kẹ́ fi fẹ́yàwó èyí tẹ́ bá rí ẹ kọ́pì ẹ ní ẹ̀yin Odùduwà kọ́ ló ní Elédùmarè kọ́ ló fún yín tẹ́ bá fẹ́yàwó ó ní ẹ pé ẹ jẹ́ káwọn èèyàn jẹ́rìí àwọn ṣàyídí àwọn ẹlẹ́rìí ẹ jẹ́ kó wà ńbẹ̀ ẹ ṣe ìjábọ̀ àkùbù kò sí by force by fire nínú ìyàwó fífẹ́ onídàbí tẹ̀yin Yorùbá ẹ̀yin ẹlẹ́bọ ìyàwó ọ̀nṣulópó by force by fire ni Islam ṣe ìjábọ̀ àkùbù ọ̀rọ̀ yàn ní lọ́dọ̀ tiwa ẹ̀yin máa ń fọ́ọ̀sì obìnrin fẹ́ pé ọ̀nṣulópó kí ló ń jẹ́ ọkọ̀ ṣòbìnrin lópó kó fi ẹni tẹ́ bá fẹ́ kò ń ṣe ẹni tó bá wùn obìnrin gbọ́dọ̀ fẹ́ ẹni tó bá wùn wọ́n pè ní ìjábọ̀ àkùbù nínú Islam Ọlọ́run ní mọ́tọ́bà làkúnmínà nìta ẹ fẹ́ ẹni tó bá wùn náà obìnrin bẹ́ẹ̀ náà ló wà fún obìnrin náà ẹ fẹ́ ẹni tó bá wùn náà àwọn ọkùnrin náà ẹni tó bá wùn ènìyàn gbọ́dọ̀ fẹ́ inú Kùránì Ànábì kọ́ wa lẹ́kọ̀ọ́ yìí ẹ̀yàn á fún wa ní Ọ̀rúnmìlà divorce ẹyọ kan ní gbogbo nǹkan tí mo ń ká yo mọ̀ á ṣára ni o bá ṣe ń lò pẹ̀lú ara wa ni o òun ni family òun ni marriage divorce bá ṣe ń kọ́ obìnrin lọ́nà tó bá làákà ìmùjù láyé Ànábì kọ́ wa tó o bá fẹ́yàwó ẹ̀ mọ́ ó ní kó lóṣù mẹ́ta nílé ẹ̀ tí wàá máa fi gbọ́ bùkátà ẹ̀ láàárín ẹ̀ lè ronú kúrò ẹ wo ẹ̀kọ́ yẹn kò sẹ́nìkan tó kọ́ wa níwò ẹ̀kọ́ yẹn láyé lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam wàá máa fún bìyẹn lóúnjẹ o a máa gbélé ẹ fóṣù mẹ́ta tí wàá fi ṣe dáadáa sí i nítorí pé nǹkan kan ti dà yín pọ̀ rì ẹ má fi ìjà túká obìnrin tó bá lóyún láàrin oṣù mẹ́ta yẹn á ti hàn kò ní jẹ́ pé ọmọ àríwá máa lọ gbé fẹ́lú míì ẹ fún wa ní Ọ̀rúnmìlà àbí Ṣàngó àbí Ògún tí wọ́n kọ́ yín nínú ẹ̀kọ́ báyìí àbí Elédùmarè gan ẹ fẹ́ sọ̀rọ̀ sà. rárá. àbí Elédùmarè yín gangan yẹn náà tó bá kọ́ wa níwò ẹ̀kọ́ ẹ̀ fún wa níbi tó ti sọ àwa ní tiwa òun là ń kà jáde inheritance Allah akbar ìyẹn tiẹ̀ tóbi gan ìwé lábà yìí ni mo ní tíra kan lé tí wọ́n sọ nípa bí wọ́n ṣe ń pín ogún inheritance ní tó tóbi gan ni o àwọn àfáà kan lọ study yẹn lọ́tọ̀ ni Ànábì kọ́ wa ní ẹ̀kọ́ yẹn àwọn ṣẹ̀ríà lórí bá a ṣe ń pín ogún tíyàn bá ní òbí ọmọ tó bá kú tó bá lóbì ó ní tóbi ẹ̀ máa gbà ní dúkìá ẹ̀ òbí yẹn gbọdọ̀ ráre nítorí ọmọ yẹn kú ọmọ yẹn lówó nìsín ọmọ yẹn lówó ọmọ yẹn wá kú ṣé kò bí yẹn wá gbogbo owó tá a fi wọn lọ lórí ṣé kò wá jóná ni wọn náà Islam ṣẹ̀ríà wa ó fún ẹ ní dúkìá kan nínú tọmọ yẹn ní láti máa fi gbọ́ bùkátà ó gbọ́dọ̀ máa tọwọ́ ó wà gbọ́dọ̀ liability kí ni ọmọ wa bá jáde àti ìbátan ọmọ mi tó kú èmi tó fẹ́ kọ́ ọmọ mi mílíọ̀nìyà ni Yorùbá ní òbí òǹjogún ọmọ rádaràda ṣé ọmọ òkè ṣáájú òbí kú náà Yorùbá ni tọmọ bá ṣáájú òbí kú ṣóbi kóbi yẹn wá rárẹ ni òbí èèyàn bímọ ó wá ti dé 80 years nísìn ọmọ yẹn wà ní 50 years of age ọmọ yẹn wá kú wọn ń jogún òbí òun gbà nù nǹkan tọmọ bá ní ṣé kóbi yẹn máa lọ tọrọ owó káàkiri kó di oníbàárà ni sọ́ọ̀bù Ọ̀rúnmìlà fún wa ní solutions ayé wa wọn ni kò máa kọ kí ni kò máa ṣe nǹkan kíní ẹni tó bá yàwé nǹkan ta ló máa mójútó ọmọ yẹn wọ́n ló ní ọmọ yẹn wọ́n ló tọ́ wọ́n ló ṣe nǹkan tó ní àwọn ọmọ ẹnìkan kọ́ ló ti kú àwọn ọmọ ẹnìkan kọ́ ló gbọ́dọ̀ jogún ẹ̀ ìwọ náà lẹ́tọ̀ọ́ ó láǹfààní olórí ọ̀fẹ́ láti má jẹ́ wàhálà nínú ayé mọ́ ọmọ bàbá 80 years ṣé kó máa lọ gbú sọ pé ni Ọlọ́run ní ṣẹ̀ríà nínú Ànábì fún wa ní òfin bí 1% 1/6 ìdá kan ní mẹ́fà àwọn òbí ẹ̀ máa gbà táwọn náà máa fi máa sustain ẹ máa rí bàbá mi títì ẹ bù mí àánú yẹn máa ọmọ bí ọmọ yẹn kú ni àwọn ọmọ yẹn nìkan dẹ̀ ló gbógun òbí yẹn wá ráre àwa ò lè ráre tá a bá tẹ̀lé ṣẹ̀ríà yẹn Ànábì fún wa ní ẹ̀kọ́ yẹn ẹ fún mi níbi tí Jésù ti fún yín o ẹ fún mi níbi tí Ọ̀rúnmìlà ti fún yín wọn bí wọn dá alẹ́ yẹn special nínú Islam
kí ló dá wàhálà lẹ̀ lọ́dọ̀ èèyàn ọmọ Odùduwà ogun dá wàhálà lẹ̀ ẹni tó bá ní ogun ló máa ń jogún téèyàn bá lóògùn kò lè jogún olóògùn òun ló lógún ẹ máa ń para yín lọ́dọ̀ Odùduwà ni ẹ máa para yín ẹ̀yán lẹ̀ ẹ̀yán yàrá lórí ibú àwọn bàbá yín ọ̀hún mi lọ kọ́ yín níbẹ̀ yín máa lo ayé yín Olódùmarè kò kọ́ yín tó Olódùmarè bá fún yín lánàá ẹ fún àwa nílànà yẹn pé ìlànà báyìí ni wọ́n sọ fún yín Olódùmarè gan tí ò fún yín sáwọn Odùduwà máa wá fún yín another social interactions gbogbo bẹ́ẹ̀ bá fẹ́ ṣe ìbáraẹnilò ẹ̀gbọ́n sàbúrò ọlọ́ni iná láyà amóbìnrin adéwàlá ìsàn wàá tá ìdẹ̀lùkúrí bá àwọn tó súnmọ́ yín ẹ ṣe dáadáa fún àwọn àbúrò yín àwọn ẹ̀gbọ́n mi sọ́fà nítorí kí wọ́n lè lọ sùn ẹ̀gbọ́n mi ó drop out tó bá dolówó má gbàgbé wọn gbogbo àwọn bá ṣe ń bára wa lò ládùúgbò bẹ́ẹ̀ ànábì kọ́ wa nǹkan kejì nìyẹn o ìkẹta níta ànábì kọ́ wa crime and punishment ànábì gbé ṣẹ̀ríà wá wọ́n pè ní ànábì gbé òfin tó lè tún ayé ṣe wọ́n pè ní ṣẹ̀ríà òfin ẹni tó bá dáràn nǹkan báyìí ní ká ṣe fún wọn ẹ fún wa ní òfin Elédùmarè pé ẹni bá báyàwó níyàwó sùn Elédùmarè lòun láìkẹ́ Elédùmarè yín tó yẹ sí pé ọba burúkú ni ọba tí ò sọ pé ṣe wà lọ́dọ̀ tòun míyàn bá pààyàn ẹ fún mi tẹ́lẹ̀ Elédùmarè sọ pé inú máa bí òun aláàánú ẹni tó bá pààyàn inú máa bí òun ẹ pa padà ẹ fẹ́ sọ̀rọ̀. rárá mo kàn fẹ́ ká tún sọ̀rọ̀ lórí perspective tí Islam kọ sí àwọn obìnrin torí ara pé wọ́n máa ń wò pé. mo ń bọ̀ mo ti ẹ̀ fẹ́ mo ń sọ generally ni ẹ̀. generally okay. Number one ṣé nǹkan táwọn pípé nǹkan márùn mo fẹ́ dá ọkọ nǹkan márùn téèyàn fi ń lo ayé tànàbí kọ wa nǹkan márùn ni tí ayé pín sí tí márùn dẹ̀ lànàbí kọ wa kò wá sẹ́nìkan nínú ayé èmi ò rẹ́ nìkan nínú ayé tó kọ́ wa ẹ jẹ́ ń wo àkọ́kọ́ yẹn níná personal relationship crime punishment àwọn èèyàn wọ́n mú yẹn wá látà ẹ̀kọ́ lọ́nà business and finance wọn nìyẹn nínú márùn yẹn wọ́n challenge ẹ fún wa lẹ́nìkan tó fún wa ní mẹ́ta àbí méjì nínú ẹ̀ lẹ́yìn Prophet Muhammad mẹ́ta àbí méjì tí n bá kà fún yín pé Jésù ó kọ́ wa níwọ̀ ẹ̀kọ́ báyìí o Adolf Hitler ó kọ́ wa ní báyìí leader kan tó wá sáyé tóun náà wá kọ́ wa níwú nǹkan yẹn náà bíbá ẹnìkan wá sáyé tó ṣe wẹ̀ ẹnìkan wá sáyé ni gbogbo ẹni tí pọ́tà mi nígbẹ́ sókè onímọ̀ lọ́kọ́kọ́ ibi tó wà yẹn náà kò tó èmi ò yíyé gbé o pọ́tà onímọ̀ kankan lẹ́yìn àwọn tó send request mi gbé wáyé ẹ̀yin mi lè send request na gift ta níyẹn ni Kùránì o ibi tí mo ti kó nìyẹn o gift ta níyẹn ni Kùránì gbogbo nǹkan tí mo wá sáyé lájọ tá ayé ti ń dé o tí wọ́n ti ń bí èèyàn o tó ti ń kọ ìtàn ayé o ẹnìkan ò ní influence lórí àwọn èèyàn tó Prophet Muhammad ẹni tó bá mọ̀ pé ẹnìkan ní influence tó ju ti Prophet Muhammad lọ kó challenge mi tẹ bá wá sókè ẹ ṣe bí ẹlẹ́kọ̀ọ́ o ẹ jẹ́ ká lu bí ẹlẹ́kọ̀ọ́ láàrin ara wa sá o ẹ káàárọ̀ sá owó tá a bọ ẹ ti gòkè náà. ẹ káàárọ̀ abẹ kásán. ẹ kásán báwo ni kẹ̀ndé ń sọ. ó fàyà. òtún ìjọ òlẹ̀ ń ṣe sàn. ẹ ti mọ̀ mí kó ṣe first time tí wọ́n wá sí láìsí nínú náà. nítorí àwọn èèyàn tó bá wà ń ká iná kọ́ lè mọ̀ náà. a ti jọ sọ̀rọ̀ lánàá Christian lè. àwọn èèyàn tó bá wà káwọn èèyàn lè mọ̀ náà kò sí wàhálà sàn. ṣé ẹ̀yin ní intervene guide ayé yẹn ṣe ní ìwé kan tó tẹ̀ ń lò gẹ́gẹ́ bí guidance ìwé Ọlọ́run abẹ́ẹ̀ni. Jésù ni guidance wa. ok Jésù ni guidance yín. Yes, as a Christian. Jésù gangan ni guidance yín. Jésù gangan ni guidance mi ẹni tí Jésù bá sọ tó dẹ̀ ṣe ni guidance mi nǹkan tó bá ní kí n ṣe wọn ló pa mí láṣẹ àwọn kankan tó ní ṣe báyìí má ṣe báyìí bó ṣe yẹ kó ṣe rìn ní má rìn báyìí. ọ̀rọ̀ tẹ sọ yẹn ẹni Jésù gangan ni guidance yín ní tó bá ní kẹ́ ṣe lẹ́ẹ̀ má ṣe ní tó bá ní kẹ́ má ṣe ní tí ò bá ní kẹ́ ṣe ẹ̀ ní ṣe. Jésù gangan ni guidance wa as a Christian Jésù gangan la ń look up to. ó yá ẹ fún mi bí tẹ́tù tí ní ẹ má wọrí ẹ fún mi bí tẹ́tù sọ pé kẹ́ jẹ́ Christian ẹ fún mi bí ó ti ní kẹ́ jẹ́ Christian tẹ́ ń pe ayé yẹn náà.
ẹ má máa sọ̀rọ̀ bí ẹni tí ò ní mọ̀ Jésù àti wàá sọ pé ká sọ pé kọ́ pé ní Christian abẹ́ mọ̀ náà àtẹ̀lé ni. Jésù ló ń jẹ́ Christian Jésù àtẹ̀lé ìmọ̀ Jésù ló ń jẹ́ táàní náà la Christian. béèrè ṣebí ẹ máa gbọ́ ṣebí Christian lẹ́yìn àwọn kan dẹ̀ tẹ̀lé Jésù lójú ayé ẹ má máa bú mi o èmi náà mo bú o mi ò bú yín mi ò bú yín. ẹni sùn ẹ máa gbọ́ ẹwọ́ ń sọ̀tì yẹn pé káwọn máa ṣe bẹ́ẹ̀ tó nímọ̀ ṣé mo bú yín nìsín torí Ọlọ́run ni ẹni lọ́mọlẹ́yìn Jésù gidi ni ẹ̀kọ́ wo lẹ̀ ń kọ́ àwọn èèyàn bẹ́ẹ̀ ẹni sùn ẹgbọ́n tẹ̀ sọ nǹkan òye mi mo wá bèèrè ẹ wá ní ká máa ṣe bẹ́ẹ̀ tó ní láàká ilẹ̀ ń sọ yẹn ìwọ ọ̀rọ̀ nìyẹn náà onímọ̀ wọ́n ilẹ̀ bọ́ ní àgbàrá nílẹ̀ Yorùbá náà ṣé mo bú yín ni. ẹ má bínú tó bá jọ bí ègbò ẹ má bínú mi ò bú yín ṣe gbọ́. nǹkan tí mo Má béèrè bínú sà. lọ́wọ́ yín ni pé Christian lẹ pera yín àwọn kan tẹ̀lé Jésù bá tó wà láyé ẹ fún mi tí Jésù ti sọ pé káwọn ọmọlẹ́yìn máa pe àwọn ní Christian tó bá wẹ̀ fún wa tí ò bá sí ẹni kò sí náà. ẹ gẹ́gẹ́ nǹkan tí mo sọ àtẹ̀lé bàbá Jésù ló ń jẹ́ ẹ jẹ́ kí n Christian. kí ọkọ ẹ jẹ́ kí n kí ọ padà wáyò Alhaji Wakil Abdulwakil sà asalaamu aleykum sà ọmọ káwọn ti dókè o. Ya, salamu alaikum. wa aleykum salam Haji baba ẹ wá sà Báwo ni? alhamdulilayi sà alhamdulilayi sà alhamdulilayi sà. Ẹ ṣe gidi gan. Èmi ajé màá pè yín pẹ̀lú bí Okay, sir. màá pè yín pẹ̀lú àpòlá brọ́dà yìí. Ó ní nǹkan tá a jọ máa sọ. Ṣé gbọ́? ok sà ok sà ok sà. BMW, ya, ẹ ṣe ok sà ok sà no problem sà ẹ̀dákùnrin sà ọlọ́run sọ wálẹ̀ sàn. owó tabua ọkọ tí mo béèrè ẹni olólùtẹ̀lé Jésù nìyí agreed ntẹ bá ṣe kò ní sí nítako Jésù orúkọ tẹ̀ ń jẹ́ yẹn Christian àwọn èèyàn tẹ̀lé Jésù wọ́n ní kẹ́ fún mi níbi tí Jésù ti pe ẹnìkan lọ́mọ lẹ́yìn ẹ̀ ní Christian ó wà kò sí èmi fẹ́ mọ̀ ni mò ń gbọ́ yín sà. ṣe rí ìgbà tí Jésù wà láyé ó yan àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ táǹkù wọn ní apostle ṣe ń gẹ́tì mi sà àwọn apostle ẹ̀ ní àwọn 12 tí Jésù yàn tó ń tẹ̀lé tó jẹ́ pé àwọn tó jọ ń rìn tó jọ ń wàásù káàkiri ṣe ń gẹ́tì mi sà ìgbà tó dẹ̀ kú tó resurrect tó ń rán wọn níṣẹ́ pé ẹ lọ sí gbogbo ayé ẹ lọ sí ìbátisí sáwọn èèyàn kẹ́kọ̀ọ́ wọn ní ẹ̀kọ́ tí òun ti kọ́ wọn ẹ dẹ̀ sọ wọ́n di ọmọ Ọlọ́run náà ìgbà táwọn yẹn jáde tán ń wàásù yere dẹ̀ bọ́n ṣe ń lífàáyé wọn ẹ̀yin náà tí mo gbọ́ nǹkan yìí àwọn tó rí wọn náà sọ pé tòótọ́ àtẹ̀lé Jésù làwọn ẹni yìí ibi tí Christian ti jáde wá nìyẹn so Jésù mọ̀ pé a ní ẹ máa gbọ́ ẹ mọ̀ pé mo mọ gbogbo nǹkan tẹ́ ẹ sọ yìí problem tí mo ní ẹni sùúrù nígbà tẹ́ bẹ̀rẹ̀ ẹ pé mo tún lanu pé gbogbo nǹkan tẹ́ bá ń ṣe ló tẹ̀lé Jésù pé Jésù máa sọ pé kẹ́ ẹ ṣe ẹ dẹ̀ lóhùn gangan ní guidance yín ó kọ tẹ́ ẹ̀ ń jẹ́ yẹn does it come from Jesus Christ or not Jesus Christ yes or no ní kẹ́kọ̀ọ́ sọ fún mi. sẹ́rí Jésù ò lè sọ pé mo jẹ́ Christian torí ó mọ ìtumọ̀ Christian yẹn tó ń tẹ̀lé Jésù. ẹni sùn ẹ gbọ́ question mi náà ọ̀rọ̀ tẹ́ ẹ pé ẹni sùn nígbà tẹ́ ẹ ń sọ mọ́ ńlá ọ̀rọ̀ náà lè ń sọ yìí o ẹ sọ pé ìtẹ́ ẹ bá ń ṣe ó máa wá látọ̀dọ̀ ẹni òun ni guidance yín fẹ́ bèèrè kankan ni o àkọ́kọ́ tí mo fẹ́ bèèrè ń bẹ̀ ni pé ẹ jẹ́ mú ọkọ tẹ́ ẹ pé ayín yẹn ná ṣé guidance orúkọ yẹn ṣé Jésù ló fún yín àbí òun ló sọ òun ni guidance báwọn kọ́ tẹ̀lé àwọn apostol ṣé Jésù bá jẹ́ Jésù nígbà tí nílùú yẹn gangan ni ṣé Jésù ni wọ́n pè ní àbí Yeshua orúkọ yẹn gan kò mọ́ tó fi kú ẹ fún mi ní orúkọ yẹn pé Jésù àwọn kan pera wọn àbí ó pe àwọn kan láwọn tó tẹ̀lé ó wà kò sí ẹ̀kọ́ fún mi tí ò bá sí máma béèrè náà àfi kẹ́ dá mi lóhùn Jésù ní guidance yín ẹ fún mi bí Jésù ti pe ẹnìkan ní Christian àbí tẹ́nìkan pe rẹ̀ nígbà Jésù I'm Christian ẹ̀kọ́ fún mi tó bá wà tí ò bá sí ẹ sọ pé kò sí. ìgbà tí Jésù wà láyé ẹ dàkọ jẹ́ sáyé ràn wọ́n lọ́wọ́ àbí ẹ jẹ́ dáhùn. mo fẹ́ fún ilé ẹ̀sánpù bẹ́ẹ̀ sì lè dáhùn ni tó bá ní pé kí Muslim káwọn mú ẹ̀sánpù bóyá níta ń ṣe o ṣé ànábì pè wá ní Muslim àbí alukoran pè wá Muslim àwọn fún yín ní ẹ̀rí tó dáa so nínú alukoran tí Ọlọ́run ti pè wá ní yá ayọ̀ alladina amanu nípa gbogbo ẹ̀yin olùgbàgbọ́ wa antum la tamutuna illa wa antum muslimun ẹ gbọ́dọ̀ kú àyàfi kẹ́ jẹ́ mùsùlùmí ṣe ti rí àwọn ẹ̀rí bá máa so ṣé Jésù wá pè ẹ̀yin náà ní Christian ẹ understand àbí ó ní kẹ́ ẹ máa ṣe Christianity nǹkan kan fẹ́ mọ̀ nù gẹ́gẹ́ bí òfin àbí nǹkan tó yẹ pé strictly ohun tẹ̀ ń ṣe ó wá látọ̀dọ̀ Jésù nǹkan fẹ́ mọ̀ nìyẹn. ṣé ń gbọ́ mi báyìí sá. ẹ à ń gbọ́ yín. ṣe rí kò sí bí Jésù ṣe fẹ́ pè wá ní Christian. tó kò pè yín bẹ́ẹ̀ bá. now ìgbà tó yan àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ó pè wọ́n ní apostle apostle náà ni àtẹ̀lé Jésù ní ìgbà tó wà láyé ṣé ń gẹ́tì kan tí mo ń sọ Jésù lo term Christian láti pè wá but ẹni tó bá ń tẹ̀lé Jésù tó dẹ̀ ń pa ìlànà ẹ̀ tó ń tẹ̀lé òfin ẹ̀ ẹ ti dáhùn question yẹn báwọn. ẹ ti dáhùn so ẹni tó bá ń tẹ̀lé Jésù ò pè yín bẹ́ẹ̀ ti dáhùn rẹ̀. Jésù ò pè wá bẹ́ẹ̀ which means ọgbà pé tó wà láyé ó yan àwọn ọmọ ẹ̀yìn ó yan àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ó yan apostol àwọn apostol náà tẹ̀lé Christian ni wọ́n. ok ó sì ti dé padà
number one ọlẹ ti dáhùn ní tèmi fẹ́ mọ̀ guidance yín Jésù ni ó ti tán mi ò ẹ sọ pẹ̀lú mi ní tí n bá béèrè ẹ mú tọ́ka ẹ̀ wá látọ̀dọ̀ Jésù gẹ́lẹ́ ni tẹ́ ẹ bá ti rí ẹ má ṣe àwòye fáwa ẹ ti sọ pé ó kọ yẹn kò guidance ò ń ṣe Jésù kò ń ṣe Jésù ló fún yín àwọn kan ló pè yín bẹ́ẹ̀ ẹ dẹ̀ adopt ẹ̀ ìyẹn ẹ fi tẹ̀lé Jésù. kí ni ìdí tó fi pè wọ́n ní Christian. àbẹ̀rẹ̀ ànídìí kí ló kàn wá sí ànídìí ni à. àmọ̀dé tọ́lọ̀ fi pè wá mùsùlùmí ọ̀ǹtì tó ṣàlàyé fún wa ipe. ẹ tiẹ̀ ní sùn ìbá Ismaili kò kẹ́mi ṣé mo sọ ìjẹ́ sọ pé òní guidance ṣé mo béèrè túmọ̀ ni tí bá di túmọ̀ àwọn abéèrè mi nídìí ẹ̀ ní tí wọ́n sọ yẹn ni pé ìjẹ́ sọ pé òní guidance yín simple as ABC nǹkan tẹ̀mí fẹ́ gbọ́ nìyẹn mi nídìí ẹjọ́ mi kí mo béèrè dín ni àwọn tó pè é bẹ́ẹ̀ kò kẹ́mi. tó gbọ́dọ̀ bá ṣe é mọ̀ ṣàfitì rẹ̀ sọ́dọ̀ Jésù. ta nídìí nìyẹn kò ń ṣe ìdí kí ló kàn mí ìdí wọn bá jẹ níwò Jésù ní guidance yín orúkọ Christian tẹ̀ ń jẹ́ Jésù kọ́ ní guidance yín bẹ̀ yẹn ó yá ìgbàgbọ́ yín sà ìgbàgbọ́ Trinity ṣé Jésù ní guidance yín àbó nǹkan. lórí ìbàdàn ẹ̀ ló ẹ̀ ní jẹ́ kẹ́yìn ṣàlàyé gẹ́gẹ́ ìgbà tí mo fẹ́ sọ sà. ẹ máa ṣàlàyé lọ ẹ kọ́kọ́ dáhùn Jésù ni o ẹ wá ṣàlàyé àbíkẹ́ mẹ́rin wá òun kọ́ o. ipasẹ̀ Jésù náà ni Trinity ti jáde wá bí àyè mùsùlùmí ṣe máa bèrè pé ká ṣó ibi tí Jésù ti pèrè ẹ̀ ní Ọlọ́run Jésù ò sọ nínú Bible categorically pé èmi o I'm God. ṣẹ́ńgẹ́ tí mo sọ no ẹ máa gbọ́ but ẹ bá lọ wo àwọn ẹ̀kọ́ Jésù ẹ dúró tẹ bá lọ wo ẹ̀kọ́ teaching Jésù iṣẹ́ ẹ̀ ìwà ẹ̀ àti àwọn nǹkan tó kọ́ àwọn èèyàn ó ń fi rẹ̀ pe Ọlọ́run fún wọn ó ń jẹ́ kán mọ̀ pé Ọlọ́run ni nínú ènìyàn because màá fún example kan ṣẹ́ńgẹ́ tí màá dẹ̀ ní tẹ́ bá a lè ṣí Bible lé lórí nínú ìwé Mark ni. mo fún yín time ni o 1 minute ẹ bá sọ̀rọ̀ lọ. ẹ jọ ṣẹlẹ̀ bá ń gbé Mark ẹ jáde ṣẹ́ ní Bible bẹ́ẹ̀. ẹ kà mò ń jẹun ẹ ń jẹ ẹka fún ayé náà ẹ kà náà ẹ kà fún ayé náà. ẹ jọ ẹ fún mi ní 1 minute kí n ṣáà gbé Bible mi wá ẹ jọ. ó yá Mark wo lẹ fẹ́ kà àbọ̀ ti lọ. 2 ẹ bá ṣí Mark 2. Mark 2 Mark 2 what? Mark 2 what? Mark 1 to 12. 1 to 12. From verse 1 to verse 12. Hello? Ṣé láti 1 kàdé 12 ni? Kó lè yé wa dáadáa. Kó lè yé wa. ṣé sáwọn ṣọ́ọ̀ṣì abẹ́ ṣe ni. Ó pọ̀ o. Ó yá ok ẹ jẹ́ mú. na 1 to 12 báwo. ẹ lọ bí tẹ bá fẹ́ lọ ń bẹ̀ níbi tó ti po ẹ̀ lọ́lọ́run simple. Ó yá ẹ lọ sí 5 ẹ bẹ̀rẹ̀ láti 5 Mark 2. Ok nígbà tí Jésù rí ìgbàgbọ́ wọn ó wí fún arọ náà pé ọmọ adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́ ṣùgbọ́n àwọn amòfin tó jókòó níbẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní kùn sínú pé kí ló dé tí eléyìí fi ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ó ń sọ̀rọ̀ àfojúdi sí Ọlọ́run ta ni lè dárí ẹ̀ṣẹ̀ jì ni bí kò ṣe Ọlọ́run nìkan ṣùgbọ́n Jésù mọ̀ nínú ara rẹ̀ pé wọ́n ń ro èrò báyìí ó mọ̀ nínú ara rẹ̀ pé wọ́n ń ro èrò báyìí nínú ọkàn wọn ó wí fún wọn pé kí ló dé tí ẹ fi ń kùn sínú èwo ni ó rọrùn jù láti wí fún arọ náà pé adarí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì ọ́ tàbí láti wí pé dìde gbé ibùsùn rẹ kí o máa rìn ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn ní àṣẹ ní ayé láti dárí ẹ̀ṣẹ̀ jì ni ó bá wí fún arọ náà pé mo ti wí fún ọ dìde gbé ibùsùn rẹ kí o máa lọ sí ilé rẹ ọkùnrin náà bá dìde lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbé ibùsùn rẹ̀ ó bá jáde lọ lójú gbogbo wọn ẹnu ya gbogbo wọn wọ́n sì yin Ọlọ́run wọ́n ní a kò rí èyí rí. now ṣe rí gbogbo alamọ̀ pé lára nǹkan kan tí ó jẹ́ pé Ọlọ́run kan ló lè ṣe. ṣé o ti sọ́kùnrin rẹ̀ lọ́lọ́ba. no ẹ dúró ṣe rí inú ọ̀rọ̀ yìí báyìí ẹ mọ̀ pé attribute Ọlọ́run kan ló lè dárí ẹ̀ṣẹ̀ jì èèyàn ẹ get bẹ́ẹ̀ ṣe wà báyìí ẹ lè ṣe àfáàbà yìí mi ò morúkọ wọn ẹ má bínú ẹ lè ṣe àfáàbà yìí kẹ wá bá mi kí wọ́n sọ pé mo dárí ẹ̀ṣẹ̀ yín jì yín torí pé ẹ̀ṣẹ̀ wọn náà mi ò ní agbára ẹ̀. ṣé wá rí ìgbà tí Jésù ní pé òun dárí ẹ̀ṣẹ̀ torí arọ náà gbé wá síwájú Jésù pé kó mu lára dá ó wá ní òun dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jì àwọn yẹn wá ń jókòó pé ta ló lè dárí ẹ̀ṣẹ̀ jì náà bí kò sí Ọlọ́run pé Jésù ẹ kàn túkà ọyẹ ká ibẹ̀ ń gọ́ tẹ̀sùn ọba yẹn kà. màá tún bóun wa tó ti sọ bẹ́ẹ̀. ìwọ mi kò nídìí ẹ jẹ́ ká tìtẹ̀ ńkọ̀kan ẹ tiẹ̀ ní sùúrù tí mo fẹ́ gbọ́
guidance gbogbo tẹ̀sán àtàmọ́ má ta mọ̀ ni. irọ́ ẹ jẹ́ kí n ṣàlàyé ta ló lè dá ẹ̀ṣẹ̀ jiyàn mò ń bọ̀ ta ló lè dá ẹ̀ṣẹ̀ jiyàn yóò sọ́lọ́. mi ò ní di gbogbo ẹjọ́ yìí number one ni pé Jésù ní guidance yín sópere ẹ̀ lọ́lọ́ ẹ̀kọ́ fáwa ń bẹ̀ kò bá darí kéèyàn ẹni sọ ẹjẹ́ ń sọ̀rọ̀ tèmi ẹni sùúrù à mi ò nídìí káròyé pọ̀ tó bá darí jiyàn òun ló mọ̀ ó sọ pé the son cannot do anything on his own I judge as I hear from God ìdẹ́ ìjìbẹ́ ó ní èmi mi ìdẹ́dá kankan ṣe ní tí bá fẹ́ ṣe Ọlọ́run ló máa ń fún mi ní command níbi tẹ́ ẹ̀ ń sọ yẹn ó ní àti dárí ẹ̀ṣẹ̀ jì ẹ́ Ọlọ́run fi wọ́n pé òun ti dárí ẹ̀ṣẹ̀ tó ń yẹ jì ni àti dárí ẹ̀ irọ́ lẹ pa ẹ wò mí báyìí mi ṣàlàyé tọ́pìkì ibi tí n bá bèèrè ní kẹ́ fún mi irọ́ lẹ pa yẹ kí n dáhùn ẹ má kọ́ sí ẹ kí n mi dáhùn. fẹ́ já yín bọ́lẹ̀ ẹ má ní mò ń parí ṣáà má wọ̀ ọ́ yẹ ṣáà ní sùúrù ìdí mi ò fẹ́ àwòrán láàárọ̀ yìí ẹ fún mi níbì kan ìgbàgbọ́ yín gbogbo ìjọ ti Jésù tó bá yẹ pé Ọlọ́run mẹ́ta ni ẹ kà bẹ̀ fún báyìí pé Jésù ní Ọlọ́run mẹ́ta ni o simple ẹ kà á báyìí kí Jésù sọ òun ni guidance yín ẹ̀yin ò ṣe guidance ara yín ẹ ti ní kò sí. ẹ dúró ṣe wá nígbà tí mo sọ Mr. Ismail yẹ kí n sọ̀rọ̀ pẹ̀lú nǹkan tẹ́ ẹ kà ìgbà tí. kò ní ìdàrọ̀yé mi ní ìdàrọ̀yé jàre number one ibi tá a ti kúrò níbẹ̀rẹ̀ ni pé. irú ọjọ́ kí n sọ̀rọ̀ ẹ má máa kọ́ tì ẹ jẹ́ kí n sọ̀rọ̀. ẹ farabalẹ̀ ṣé mi fún yín 1 minute tẹ́lẹ̀ ní bá fẹ́ kẹsàn-án máa fún yín 1 minute number one ni pé mi ní ìdàrọ̀yé láàárọ̀ yìí ibi ẹ lọ ka ni Jésù ní guidance àwa ò ní ìdàrọ̀yé ẹ báyìí guidance yín ni kẹ́ ẹ fà wá pé Jésù sọ pé ó ti tán àròyé tí yàn á ní ìdíẹ̀ kódà tó wá ké Paul ló sọ ẹ ní Paul lẹ́tẹ̀ ẹ ní Jésù ní guidance yín ìtẹ́ bá fẹ́ bá wa sọ kí Jésù kọ́ sọ direct àwọn ò ní problem but tó bá jẹ́ pé àlàyé tí yín lẹ̀ ń ṣe tí ò sí bẹ́ẹ̀ yẹn pé Jésù sọ pé tó kọ́ mo forí jìyàn mọ́dọ̀ Ọlọ́run irọ́ nìyẹn àwa bá 1 million irọ́ ni kó jẹ́ pé òun ló máa sọ ni èmi ò ní ìdàròyé tí yín pé ibi yìí o mo forí jọ ń tàn wí mo ti dọ̀ Ọlọ́run ìta fẹ́ gbọ́ nìyẹn a nídìí ọpọlọ Pọ́ọ̀lù àbí tí yín ẹni Jésù ní guidance yín ẹ má wo ẹjọ́ lórí ibẹ̀ yẹn ibi tẹ́ ẹ bá fẹ́ lọ ẹ lọ kà kó yí àwọn apá Jésù ló guide kẹsìn kan yìí ó ti tán lẹ́yìn yẹn àmì ìgbẹ́jọ́ kankan mọ́. mo fẹ́ sọ̀rọ̀ kankan tó dáhùn. wọn ò ní èsì mi ìdẹ̀ fẹ́ àwòye kọ́ lọ bí wọ́n bá fẹ́ kà kí Jésù jẹ́ guidance. mo fẹ́ sẹ́ẹ̀tì standard fún wọn ni. irú tí wọ́n máa béèrè lọ́wọ́ àwa mùsùlùmí a ní òpó 5 òpó alákọ̀ọ́ ni pé agbọ́lọ́run gbọ́ pé ọ̀kan ṣoṣo ni tá a bá sọ yí pé a fi tẹ̀lé Jésù definitely n tí wọ́n bí wá ni pé ń bo ni Jésù ti sọ yí pé Ọlọ́run ọ̀kan ṣoṣo ni a wàá ka ìwé Máàkì fún wọn chapter 12 verse 30. ẹ kọ sọ́kẹ́ má tàbí kan ẹ má lọ bẹ̀ gọ́gàn ọmọ máa yà kiri o. ẹ kọ so ẹ̀yin náà ẹ kàn sọ pé kí ní báyìí náà ṣe kẹ́ẹ̀fì fún wa lẹ́rìí rẹ̀. ọ̀gá Ismail Mr. Ismail sir ó dàgbé mi àti àlè ní conversation ṣẹgbẹ́ta. o lè bọ́ lẹ́jàre èmi ni host ìdí mi àti ìwọ̀n sọ láti bẹ̀rẹ̀. ẹ ní jẹ́ kí n sọ̀rọ̀ ni ẹ máa ń kọ́tọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀. jẹ́ ìbọ́lẹ̀ ní à àwọn pípù yóò mọ̀ yín ọ̀rọ̀ tájọ sọ́ńbẹ̀rẹ̀ ó kéré gan àwọn èèyàn mi máa ti ń rojọ́ ju ẹjọ́ kọ́ evidence la need now Jésù ní guidance ẹ ló sọ́ńbẹ̀rẹ̀ má change ẹ̀. no màá ṣe change ẹ̀. ó yá jẹ́ kí n sọ̀rọ̀ ọ̀nà mi fẹ́ pariwo ó yẹ lọ fún mi guidance tí Jésù sọ pé Ọlọ́run di mẹ́ta ẹ kọ́ lọ́ka màá fún 1 minute ẹ ká bẹ̀ ẹ má ṣàwòye kankan simple ó yẹ lọ bẹ̀ 1 minute. òun náà mo ń sọ fún yín ṣẹ́rí tẹ́ bá ti sọ̀rọ̀ báyìí wá jẹ́ kẹ́yìn sọ̀rọ̀ mo sọ síwájú ẹ dúró ẹ farabalẹ̀ mo dúró mo sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ ẹ lọ ka báìbù yẹn pé Ọlọ́run mẹ́ta simple. ẹ dúró mo sọ̀rọ̀ níbẹ̀rẹ̀ Jésù ò sọ lẹ́nu báyìí pé Ọlọ́run mẹ́ta bọ̀ nípa ìṣe náà ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ibi tí mo kà káwọn lè dá ẹ̀sẹ̀ jìnnà yóò sọ Ọlọ́run ṣé Mohammed dá ẹ̀sẹ̀. tí mo bí ẹkọ ni ó ti dáhùn ó ti sòótọ́ ọ̀rọ̀ gbogbo ìtókùn yẹn dúró ní lọ́dọ̀ tèmi tó bá dárí yàn tó di Ọlọ́run kó sọ bẹ́ẹ̀ fúnra ẹ̀. ẹ̀yin pípù Ismail ẹ̀ mọ́ bá ṣe ń bá àwọn pípù sọ̀rọ̀ ẹ̀ nílé last nítorí fi ń bẹ̀rù mi nìyẹn kó sọ wákàtí kan kó pin mí ìtajọ sọ a máa padà síbẹ̀ Jésù ní guidance yẹ ó dẹ̀ ní Jésù ò sọ Ọlọ́run mẹ́ta lọ́kàn ó ti tó jábọ́ síbòmí kí tún láàròyé ọmọ máa entertain ní kẹ́ ẹ jẹ́ ká bá lọ́wọ́ ẹ sọ̀rọ̀ ọmọ pẹ́ ìmọ̀ máa waste time tèmi ò lé ẹ̀rí tí mo bí ẹni kò fẹ́ mi kí náà mi ò nídà tó bá kó sọ pé ìwọ ni guidance ara ẹ nísìn ó ní Jésù ní guidance yẹ ó dẹ̀ ní Jésù ò sọ mẹ́ta lọ́kàn mi nídìí kankan bẹ̀yẹn mọ́ èmi ò ráyè àwọn tó pé abẹ́ rojọ́ ọwọ́ tá a fọ mi ò ráyè ẹjọ́ yìí ti pọ̀ jọ́dọ̀ tèmi. àìfún alẹ́ rí báyìí ìṣìkà ọkàn kó jábọ́ kó já lọ dànù.
ẹ má máa jáyàn bọ̀ ẹ́ ní à. mi nídìí ẹjọ́ yín ẹ gbọ́ mi ẹ ti mẹ̀mí èmi àròyé ẹ mọ̀ káwọn tí máa ń bá sọ̀rọ̀ pọ̀ jù léde ẹ̀yin nìkan kẹ́mi lè pa mi lórí ẹnìkan ẹ gbọ́ mi yín tẹ̀mí àti sọ bẹ̀rẹ̀ ni pé Jesus Christ is your guidance ó ti tán ọ̀rọ̀ tẹ́ bá mi sọ ẹ jẹ́ kó yẹ pé látẹnu guidance yín ẹ ti sọ pé Jésù guidance yín kò sí Trinity lọ́dọ̀ Jésù ẹ̀yin lẹ formulate mi ní nìkan kan mọ́ ẹ jẹ́ àbọ̀sọ̀ ìkan mi. mi ò formulate ó wà nù Bible Trinity wà nù Bible wẹ́n ní jẹ́kẹ́ yẹn ṣàlàyé. ẹ kàbí tó ti sọ Trinity simple pass wo ni kọ́ bá yín kà tó ti sọ Trinity simple. ẹ wá farabalẹ̀ Jésù pé rẹ̀ ní Ọlọ́run. bọ́lẹ̀ ìnídìí farabalẹ̀ fún wa ní tọ́pì tó ẹjọ́ ti bẹ̀rẹ̀ nǹkan tí wọ́n ní kò má ṣe náà ni fún wa lẹ́rìí kàkà Ọlọ́run mẹ́ta ni simple as ABC ẹjọ́ ti pọ̀ jù ànírẹ́rìí inú kò wọ́n tà ń sọ wàhálà tó ẹ̀rí ni kẹ́ ẹ fún mi èmi àròyé àlàyé tí ìyẹn ilẹ̀ nìyẹn lè pa ọwọ́ fèmí èmi ò tó àsìyín bọ̀ tí Jésù bá sọ màá gbà á èmi máa fún tí Jésù sọ pé wọ́n ní Ọlọ́run ẹ bá mi tí o ọmọ kémi kan. Mr. Akin bóyá kẹsùn wájú àwọn ọmọ yẹn kó wọn máa yọnu láìsí kan má lọ já kíní ẹ̀gbọ́n lẹ́sà ẹ káàárọ̀ sà abẹ́sùn ẹ káàsùn sà. Yes, sir, ẹ káàsùn. Báwo ni weekend àwọn family nǹkan sà. Àlàáfíà lára. Religion wọn lè ń ṣe sà. Islam ni. Alhamdulillah Ọlọ́run ajẹ́ ká mú délé. Àmín ya Allah. Ọlọ́run ràn wá lọ́wọ́ ètò onígbàmọ́ wa lọ́wọ́ o. Àmín ya Allah. Ẹnìkan wà ní ọ̀sán lánàá níbi báyìí kí tó wá láìpẹ́ láàárọ̀ yìí èmi náà wá fojú ara mi rí wọ́n pè nìkan ní light upon light àwọn náà ti ń retí pé àwọn ẹlẹ́bọ wọ́n ń romance ẹ̀ wọ́n fún gift wọ́n bá ṣe wọ́n fún gift ààrẹ tí wọ́n nù ẹ̀ ó máa padà kí ni máa bá tiẹ̀ jẹ́ kí ni máa bá tiẹ̀ jẹ́ Kùránì sọ pé wàkú mu máa sọ di king a wàkú máa kọ́ ni tì Ọlọ́run sọ pé ẹ wà pẹ̀lú àwọn ẹni tó ń ṣòdodo àwọn tó ń ṣòdodo àbáwọn ẹni tó bẹ̀rù Ọlọ́run àwọn tó ń sọ fún láìtọ̀ ó máa ń wá bí tẹ́lẹ̀ dáadáa o ó mọ̀ mi o à ń sọ fún kí ni ajá tí ò gbọ́ fèrè lẹ́dẹ̀ wọ́n ló máa ṣìnà pàtó kó ní Islam ó sì àti kó ó ti declare pé òun kì í ṣe Muslim mọ́ èrò máa ń pọ̀ lọ́dún ẹ o àwọn ẹlẹ́bọ ìgbà tí kí tó wá láìpù láàárọ̀ yìí mo rí kan náà àwọn Yorùbá kinní kan tó máa ń pè rẹ̀ yẹn tó lọ ẹ̀wọ̀n gbà kan tó lọ jẹ tó gbá létí tó lọ ẹ̀wọ̀n gbà kan ó ní mo dúpẹ́ onígbà tí mo gbọ́ lánàá wípé ọmọ yàrá kan ti di ẹlẹ́bọ inna lillahi wa inna ilaihi raji'un tó bá yẹ pé bọ̀bọ̀ yẹn ti kú kó tó di èyí ni ó máa pẹ́ o pé ọmọ yàrá kan ó ti padà wálé ó ti di ẹlẹ́bọ ó ti di aládé inú ẹ̀ ń dùn ó ní ó ní mo fẹ́ dúpẹ́ o wọ́n gbà mo mi ìfẹ́ sọ̀rọ̀ mo mọ̀ kó máa rí mi kò sọ̀rọ̀ tẹ́lẹ̀ o máa ń kí mi Islamic guidance we need to change ẹ̀rọ sa wa ní ọmọ máa threatening ẹ̀ wọ́n á type pé threatening him for what like of a dean ọkọ ní Islam ṣé mo yẹ àwọn èèyàn tó ń gba Islam ni ta ló mọ òun gẹ́gẹ́ ní Islam mo ní wàhálà ẹni tó bá threatening ọmọ kan tó ń ṣe kí ló bá threatening ẹ̀ fún mo ní kò ní di ó choose tó wù ní Ọlọ́run ẹ̀ choose inna adaynahu sabila ìmọ̀ ṣàkìrọ̀ àwọn ìmọ̀ kàfúrọ̀ Ọlọ́run ni mo ti fọ̀nà méjì mọ̀ yẹn mú kan nú ẹ̀ náà ó mú ọ̀nà kèfèrí ẹ̀ náà àṣọ ṣẹ́mi lọ Ọlọ́run tó fún lọ́nà méjì ni and so fucking what Ọlọ́run ni ẹ túùsì ó túùsì tó wù ní náà ṣé bàá ní kó má túùsì ni Ọlọ́run táyé bá ń jáyé táyé bá ní jáyé mọ́ Ọlọ́run má jà túùsì tó máa mú wa ó ṣorí búlọ́dọ̀ Ọlọ́run èyí tá a ti túùsì Ọlọ́run má jà túùsì mi o má jà ká torí owó túùsì náà já ná mọ̀ má jẹ́ ká torí owó ọlá má jẹ́ ká fi túùsì ya sáré má jẹ́ ká torí pé à ń wá fọ́lúwà à ń wá gíftì má jẹ́ ká fi túùsì ìbínú wọ Ọlọ́run àwa nìkan kọ́ àtẹ̀bí wa lápapọ̀ ọ̀làwàlà kò wátà ìlà ìlà ẹ sọ̀rọ̀ sà ṣẹ́fẹ́ sọ̀rọ̀ ni abúlé ṣọwọ́ mo ń bọ̀ sà abúlé ṣọwọ́ kò sí mẹ́ máa sọ yín lọ sà. látọ̀ bọ́lá tí mo ń sọ̀rọ̀ yẹn o ó sọ nígbà kan ó ti kó ní Islam mo rí péjì ẹ̀ kan mo wọ láìpẹ́ kí n tó wá síbí ẹ̀ ó ti kó ní Islam nínú ẹ̀dẹ̀ ń dùn ní ẹ̀ mo ní sọ fún yín mi mọ̀ bẹ́ẹ̀ ní ọdún kan fáwọn. Subhanallah. aláàárọ̀ yìí ifá ṣe kinní kan gbogbo wọn lọ́wọ́ lọ́dọ̀ ẹ̀ wọ́n ní ifá ti mú ẹ wálé inú àwọn ń dùn ẹnìkan nígbà tó ń gbọ́ lánàá kó ti fi Islam lẹ̀
àwọn onípẹ́ láàárọ̀ yìí wọ́n máa wá dúpẹ́ lọ́dọ̀ fá òun náà bóyin àwọn ò pé a dẹ̀ sọ fún ẹ o wà á ẹ̀ ń bẹ̀ síbi burúkú yìí ni ṣọ́ra o ṣọ́ra o ó ṣáà ti fìsà múlẹ̀ báyìí gàbádáyà nítorí TikTok. Subhanallah. wàláì kọ̀nfàmù ni kí n tó wá láì láàárọ̀ yọ̀ àárọ̀ yìí ni ó rẹ́rìn ẹnìkan ní ìwọ o ti dá ara ọmọ bàbá kan tó lu ẹ̀wọ̀n gbà yẹn ó ní ìwọ ti kó lọ ọmọ ẹrú o ti di ọmọ aládé àwọn mìíràn gbé ẹ̀ mọ̀ pé light upon light àgbà tó bá débi báyìí ó padà parí ayé ẹ̀ síbí aláàánú ọlọ́run kó tó kú ọlọ́run lè kú ọmọ bọ́ níbi tó wà yìí báyìí inú ẹ̀ tún dùn ó tún rẹ́rìn orí mi kò yẹ tá sí mi mo fẹ́ lọ dàbẹ̀ mú tẹ́lẹ̀ ni mo fẹ́ send request kò ní gbé mi wá mo fẹ́ confirm ni pé ṣé mo gbọ́ ọṣọ tí màá sọ pé Ifá bẹ́ẹ̀ dúpẹ́ o èmi ò bẹ́ẹ̀ dúpẹ́ o màá sọ fún pé now kí ló mú ẹ kí lẹ rí. Mo ní subhanallah. mo fẹ́ dàbẹ̀ wú gan ni o wọ́n pọ̀ gan o ẹ̀rọ kan máa ń pọ̀ gbogbo àwọn babaláwo gbogbo àwọn tó ń wà ọ̀tá wọn wà pọ̀ gan tí wọ́n ń dùn mo fẹ́ challenge gbogbo wọn pé ìwọ light upon light sọ nǹkan tó rí nínú ìṣẹ̀ṣe káwa jẹ́ káwa yẹ mọ̀ pé owó ló ń wà lọ́bẹ̀ kò tá a sì kò ní gbé mi wá ni mo wá tẹ̀ nígbà tí wọ́n sọ pé ọmọ tẹ́tìnẹ̀ mo lẹ́nu tó bá tẹ́tìnẹ̀ ọmọ kan tó ń ṣe mo ní kí ló fẹ́ tẹ́tìnẹ̀ ṣòbó tùsí tó wù ní nǹkan tó ń wọ táìpù nìyẹn àbọ̀ tó bá kó lè gbé mi wá ni wàláì wọ́n á dá mi mọ́ bẹ́ẹ̀ kò ní gbé mi náà ẹ sọ̀rọ̀ sà Mr. Alẹ́ṣinlọ́yẹ ẹ ra ẹ sọ̀rọ̀. Náà mo kàn fẹ́ kí ni ọlọ́run ọba ò ní fi wálẹ̀. Àmín. Ọlọ́run ò dùn tiwa. Àmín. Ọlọ́run ọba tó ti fi wá mọ̀nà kò ní sí wa lọ́nà. Àmín. Ó fi wá mọ̀nà Islam ọlọ́run ní jẹ́ ká wò jábọ̀. Àmín. Ọkùnrin tí ẹ gbé wọlé lẹ́ẹ̀kan yẹn àfáà tí wọ́n ń dá wọn lò àwọn ni wọn ò mọ ìwà wọn. So gbogbo orí péjì báyìí tán bá ti ní ọ̀rọ̀ tán bá fẹ́ question is answer point báyìí nǹkan báyìí ló fà so that's all but tí o bá ti sẹ́rì fún nǹkan yóò fìdí múlẹ̀ so gbogbo àwọn nǹkan tí wọ́n ń mú wáyé kò sẹ́rì fún fáàsì tán ní kí àáfàá yìí lọ kà nínú fáàsì yẹn gangan ẹni tí ń sọ̀rọ̀ ńbẹ̀ náà ti ń sọ fún wọn wípé ẹnìkan tó lè foríjì ẹnìkan bí ò sí Ọlọ́run nínú ibi tí wọ́n ń kà fúnra ara wọn yìí náà tí wọ́n gbẹ́kẹ̀lé yìí fáàsì gangan náà tó ń sọ fún wọn pé Ọlọ́run nìkan ló lè foríjì yàn so ẹni tó bá ní òun foríjì ẹnìkan bóyá ẹni yẹn jẹ́ torí pé ó jẹ́ bí wàlíì pé àti rí pọ́lọ́run foríjì ọ̀ so kìí ṣe òun gbogbo ànábì yẹn ti mú wá pé ànábì Muhammad só lè dáríjì yàn bóun ni ó ṣe dáríjì yàn nígbà tí èso ló dáa tó ànábì ò lè dá yàn ọ̀nà ibo ni ó gbà tí ó fi foríjì ẹni yẹn bó ṣe pé òun náà ní ẹni tó dá òun gan tí ṣe Allah so bóun ni ẹni tí wọ́n dáná ó sì máa tún foríjì ẹnìkan tí èsì pé ẹni yẹn ṣẹ̀ tó bá yẹ pé ẹni yẹn ló ṣẹ̀ ní sólè foríjì pé ókè ó ṣẹ̀ mí bọ̀ mo dáríjì ọ́ wọ́n ẹni tó bá ṣẹ̀ lọ́hùn fúnra ẹ̀ Ọlọ́run náà ni ó foríjì bọ̀ bó ṣe ń fàṣì tán mú wá yẹn tán bá farabalẹ̀ wọ́n á gbọ́ yín pé kì í ṣe yí pé ẹ fi ń takò wọn wọ́n fẹ́ jẹ́ kó yẹ wọn pé ká mú pọ́ìntì gangan wọ́n á sọ pé à nǹkan báyìí o Jésù ló mẹ́rin rẹ̀ wá ibi tó ti sọ lélẹ̀ ní ti Jésù ní ká sí ni so gbogbo nǹkan yẹn kò dẹ̀ sí nínú Báíbù àwọn bídíà ni gbogbo àwọn nǹkan yẹn kọ́lọ́run ọba kó mọ̀ sí wa lọ́nà gbogbo àwọn tó mú àwọn bídíà lóríṣiríṣi tí ò ṣe máa sọ lórí atẹ́gùn ni tí ọ̀pọ̀lọpọ̀ míì tó jẹ́ pé tẹ́ ẹ bá lọ bùnmí báyìí ẹ̀rọ Ọlọ́run sì bá yín yá níbo lè yí wà nínú ìwé tó mú dání tó wá àwọn nǹkan tí ó bá ti sẹ́rì fún irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ irọ́ yẹn gangan ìnìṣòro tá a ní lórílẹ̀‐èdè tó jẹ́ wípé irọ́ yẹn ibẹ̀ láti rówó so irọ́ yẹn ibẹ̀ lọ́pọ̀lọpọ̀ ti ń jẹun so kò jẹ́ kó rọrùn láti pátì torí pé wọ́n ti sọ irọ́ yẹn di ọ̀nà ìjẹ àti mu tó nísìnyí tí a bá ka ẹsẹ̀ báìbù kan fún ẹni tó bá wà níwájú tí ó bá fẹ́ takò tí ń ṣe níwájú yẹn so ẹni yẹn ò ní gbà yóò yà wá ọ̀nà kan tí yóò yí mọ́ ni so gbogbo àwọn nǹkan yìí kò dẹ̀ sí ààyè rẹ̀ nínú Islam ibi tí àwa ti bára wa dúpẹ́ nù kò sí ààyè rọ tí ó bá jẹ́ ìmáàmù fún wa nísìn tó bá ti fẹ́ máa gbé tó bá ti fẹ́ gbé bídíà kalẹ̀ ó rọrùn fún wa láti kúrò lọ́dọ̀ rẹ̀ láti lọ mọ́sálásí mi tó bá kúrò lóko torí pé tó bá kúrò lóko mọ́sálásí nísìn tó bá ti fẹ́ gbé bídíà kalẹ̀ ó rọrùn fún wa láti kúrò ńbẹ̀ láti lọ kírun bò mí so àwọn ò gbàgbọ́ nínú bídíà lẹ́yìn tí Al-Qur'an sọ àti Ànábì wí
sallallahu alayhi wa sallam. So ìní òfin lè jẹ́ kí Islam kó papọ̀ mẹ́sìn kankan kò ṣeé fi wé ẹ̀sìn kankan sẹ́rí tí ẹ bá ń ṣèyí fún wọn ó àǹfààní ńlá ló jẹ́ fẹ́ni tí ò bá yé